wọ́n ti dá ọ̀gá àgbà mẹ́fà dúró nípínlẹ̀ Sokoto. Owó àìtọ́ ni wọ́n gbà lọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́. Ìjọba ìpínlẹ̀ Sokoto ti kéde pé kí àwọn ọ̀gá àgbà iléèwé girama mẹ́fà lọ́rọ̀ kúnlé lórí ẹ̀sùn gbígba owó lọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́ láì gba àṣẹ. Kọmíṣánná fún ọ̀rọ̀ ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti ti girama nípínlẹ̀ náà Ahmad Alá ṣàlàyé pé ìjọba kò ní fàyè gba ọ̀gá àgbà tàbí alákòóso iléèwé kankan láti ṣe ohunkóhun tó lòdì sí òfin tàbí fi ọgbọ́n gba owó lọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́ àti òbí. Ó ní àkóyawọ́ gbọ́dọ̀ wà níléèwé, kì í sì ṣe ìfẹ́ ara ẹni. Bẹ́ẹ̀ ló ní ìjọba kò ní bẹ́sù bẹ́gbà láti fìyà jẹ ẹnikẹ́ni tó bá hùrú wà bẹ́ẹ̀. Ó ní àwọn ọ̀gá àgbà tí wọ́n dá dúró ọ̀hún ní Nani Girls Secondary School, Government Day Secondary School, Gigiya Memorial College, Mana Basic Secondary School àti GDSS tó wà ní Silame. Ó ní ìjọba ti gbé ìgbìmọ̀ ẹlẹ́ni márùn-ún dìde báyìí láti ṣèwádìí ẹ̀sùn tí wọ́n fi kan àwọn ọ̀gá àgbà yìí. Ọ̀jọ̀gbọ́n Mustapha Túkọ̀ ni alága ìgbìmọ̀ náà.